kí ló lọ́pọ̀ máa ń ṣe ó máa ń kẹrùn jẹ. So when you look at it kò ní ó wà temperamental one ó wà too ambitious two then ó wà too greedy three then is power drunk. àwọn ọmọ Yorùbá ọmọ kòjò jíire mo fẹ́ ká fara balẹ̀ kájọ gbọ́rọ̀ tí ó fẹ́. Only have come to bury Caesar but not to praise him. síbẹ̀ tán tí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn mo wá bẹ̀ wá ni mo wá rọ̀ wá ni ẹ dákun mo fẹ́ kí a fara balẹ̀ kájọ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ kódà wọ́n tún sọ̀rọ̀ nípa bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. ọmọ Yorùbá mo bẹ̀ wá ni mo rọ̀ wá ni orí kan ní Ìbíyẹmí TV show iná ilẹ̀ tí ń wò wá iná ilẹ̀ tí ń gbọ́ wa mo wá bẹ̀yìn gbé kẹ́ bá wa pín ètò yìí kó lọ dáadáa láti jẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n wá gbọ́wọ́ tí bàbá wa Prophet Marcus Dípẹ̀tàn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà sẹ́kọ́mọ̀ of Yorùbá land ṣètìgbọ́ ẹṣẹ́ gan ni ẹ má bá wa ká lọ gbogbo lé. The evil that man do lives after them. Only let it be with Caesar what is Caesar. That's Shakespeare. They were not going to hear away so. Only alas your wisdom is consuming confidence. Do not go for the Senate today. Call it my fear. That call you. That save you today. Then but the husband now reply. Caesar replied, only there are 2 lions littered in a day. But I, Caesar, is the strongest. If that be immortal. So that will be days and weeks. I will soon say that is only 2 days as of March. Today's 14. Only but not gone. So, but those are right. When you come we see capital. What you go nígbà tó ń dẹ̀ máa gún tán ó ní ìtúbùtù and even rebrutus so yóò mú so ẹ̀yin lẹ́gún mi ẹ̀yin lẹ́gbọ́n mi that's the last stabbing so yẹn ni wọ́n ti wá fi jà pé blood confessions and everything so ó ní agídí then kò ní good adviser then ìyàwó ẹ̀ náà tún yes ìyàwó ẹ̀ náà tún gbàgbé ju Ambode lọ wọ́n ní kò tó ṣe fún chaplain anytime lẹ́yìn ẹ̀gbà ṣe ń bá lọ bá bọ̀ yìí yá Ambode níyàwó kejì ó lè ní shades of girlfriends Ambode ló máa ya fọ́tò tó máa gbá ọgbẹ́ bí eléyìí kò tiẹ̀ ní knowledge pé ó ṣe ṣọwọ́ bí eléyìí yẹn wọn ò ní lè ka make àgbo yẹn ṣé pé kò bí bẹ́ẹ̀ smart then kò bèrè lọ́wọ́ yìí ẹ̀mẹ́lò ló lọ London gbà tí ó ti di gọ́fìnà ṣé mo wà yìí náà ni. Tí ó sábà là ń bora wa láṣìírí kò sí kan tó ó dàbí kó wá bèrè nípa bàbá sheik bàbá tó kú bàbá bàbá Muyideen Ajani Bello is a temperamental person lẹ́nu ẹ̀ bàbá gbogbo olóríire èèyàn nìyẹn tó bá bẹ̀rẹ̀ aṣoríire tó bá bá pàdé aṣoríire yẹn tó bá fẹ́ kọ́ aṣoríire èèyàn nìyẹn. Bàbá mi ló jẹ́ títí ayé àtúnbọ̀. Lọ́ọ̀fì pàdé ní àbúyẹ̀ lọ́ọ̀fì àpàdé nǹkan tó ṣẹlẹ̀ torí ẹ láìka tí máa túyàn ní fún mi. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Ọlọ́run má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ tí sọ́kì kan tí wọ́n pe program kan ọ̀rọ̀ sunukun. Bẹ́ẹ̀ kéèyàn ṣe ọ̀rọ̀ kù. Àbí téèyàn bá bì tó bí gbogbo ẹ̀ tó. Lọ́sọ̀kì bàbá Bello àparí ìbò Tinubu lágbo èlò làwọn lórí ibú tí wọ́n máa ń lọ ọdún ó láwọn ló bu kú àfa àti Muslim tó wà ní àtàwọn ẹlẹ́sìn kejì wa àwọn lórí burúkú tó ní Àtíkù ẹgbẹ́ Tinubu ò ní wọlé pé àdẹ̀ ní dìbò àníjẹ gbogbo ẹ̀ ṣé ó jẹ́ kò tán wọ́n sì Tinubu ti wọlé. So ìgbàdo àdí lóru gbàgbé
I'm a fighter. So mo wá wá nọ́mbà inú àwọn cd tó ṣe mo wá pè sẹ́kítì ẹ̀ lè dá sí o inú wọn parẹ́ o so bó ṣe wá mo wá pè é àwọn ní bàbá ti fẹ́ lọ rẹ́jú àwọn ní má jẹ́ kí bàbá rẹ́jú o oníta ló ń sọ̀rọ̀ mo ní èmi Marcus ni o sẹ́kítì ẹ̀ pariwo àsọ̀rọ̀ṣẹ́ orí àgbáyé ìdẹ́kùn sáré lọ gbé fún bàbá wá gbé fún bàbá wa gbé mọ́mọ́ mi mo ní asalamu alaikum sáà ó ní àlékún ẹ̀rọ kiri mo ní bàbá mo lè bínú gan o àwọn ọmọ mi kí ló fà bínú ní ẹni gbogbo prophet Nàìjíríà àti everything wọ́n sùn wọ́n kọrin bẹ́ẹ̀ ọ́ ní tiẹ̀ ò sí bẹ́ẹ̀ mo ní fídíò ẹ̀ bó ṣe sọ pé ó máa wọlé bó ṣe ń sọ ìwọ ló fi wá lọ́kàn balẹ̀ ọmọ mi Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀ máa ṣe bó ṣe ń ṣe máa ṣe ọjọ́ kan máa pàdé sọ ọjọ́ yẹn èmi àti bàbá mo ti di ọmọ bàbá Muyideen so every time mo máa ń pè máa kí nígbà tó fẹ́ sí ìgbà tó fẹ́ kú ọ̀rọ̀ no prediction mo láti send yẹn sí pé kó all engagement kó contact ó ti sọ̀rọ̀ tọ́nu nínú gbáàyà so you may likely have Parkinson or high blood pressure irú iṣẹ́ tí mo ń ṣe lọ yín sè tó bá ti wọ 70 máa fi 2 years ṣe leave ni mo lè recover. ẹ ní bá wa sọ̀rọ̀ ara bàbá. àti tó bá rí ibẹ̀ ẹ̀bùn ọmọ mẹ́rin ní tí ó àbí ṣe máa jẹ́ kẹ́ ẹ̀ mọ bí tí mo rà. àwọn èèyàn ń gbádùn yín. so immediately bí èmi àti then lórí aogo lórí ìgbéraga lórí bọ́n ṣe fẹ́ ṣọ̀nà Lagos State ṣe pé Lagos is just like New York or Chicago wọ́n ti ní stereotype wọn tí wọ́n máa ṣe pa all governors Tinubu ìdúgbàtà mọ̀lẹ́dẹ́ bẹ̀ gbogbo ẹ̀ ló fà lójú yá òun wá kírẹ́dìtì èèyàn kò ní ìdí kírẹ́dìtì èèyàn àwọn tó fi ẹ́ síbẹ̀ ní kò ṣe kí ni kò tẹríba síwájú ẹ̀ nǹkan tí Jésù wá ṣe láyé Ọlọ́run ló fi hàn òun ló bẹ̀ ṣe tó parí tó ní bàbá ọwọ́ rẹ̀ ni mo ṣe kí ni mo fi ẹ̀mí mi lé. That's when you look at Luke 22, Luke 23, then Luke 23, from verse 41 to the end. Wọ́n tún sọ láàrin ẹ̀, ó ní bàbá dáríjì wọn torí wọn kò fún un. Bàbá Sẹ́fàlì ẹ̀ sọ pé àwọn tó wà náà ju ẹni káṣíwọ̀n ọmọ ilé ìrọ̀rọ̀ Yorùbá nation pé kó tó ìbò máa lọ. Òun náà ni wọ́n bí a ṣe máa ṣe bá ṣe máa rìn tí àwọn tó wà lọ́wọ́ máa wà lọ́tún níbo náà wà yàrá. Ilé ìsà báwo lẹ ṣe láti wáyé torí inú ẹ̀ ni mo ti sọ̀rọ̀. Nígbà tí a kóra pọ̀ nígbà tá a join ìpò yìí a fìjà amalgamate lẹ́yìn kò lè jẹ́ kò yẹ ká fìjà túká that's number one. Then number two ṣé ẹ̀dẹ̀ tí wọ́n ti pé òyìnbó ti fi clause yẹn síbẹ̀ pé tí àbá wà compatible after 100 years we should call a conference so that everybody can go. So clause yẹn ti wà ń bẹ̀ in which Ọbásanjọ́ tried the cultural conference but wọn ò ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan wọn ò ṣe pẹ̀lú inú dáadáa. Then Goodluck Jonathan brought us together again. You cannot get it done. But ọlọ́gbọ́n olóyè yìí lè ṣe ó dẹ̀dí bẹ́ẹ̀ yanjú ẹ̀ autonomy to the local government. Ìyẹn ti kúrò state police ìyẹn ti kúrò ń bẹ̀ rádaràdá ìjì ọ̀rẹ́ wa onísọ̀nù abáyàwó ọ̀rẹ́ sùn tí ò jẹ́ ká mọ bí bá ń lọ ìwọ́n náà ti yọ kúrò tó fi ẹ̀rọ ló sọ́sọ́ ní wọ́n ti fi díìsù sí ìsìn sàkè then so wọ́n lè gẹ̀ẹ́tì nǹkan tá a fẹ́ like in America we have state police park police county police then even when there is a new estate in Texas in California in Chicago everywhere láàrin buildings wọ̀nyẹn they won't be there. Àwọn ọlọ́pàá wọ́n ti fún wọn ní ilé sàárín àwọn èèyàn then wọn ò ní máa wọṣọ wálé so if anything happen around those streets they will be able to take care of the whole thing. You get the point? So that is it. So for the separation ènìyàn ló ṣe àwògó
àwọn kò lọ́mọ èèyàn fi lọ́ọ́ fi ṣẹ́ lọ́dà òkú kọ́ láńgẹ́lì fi pín in o. So ẹ má kánjú. Yoruba nation is still there. Igbo Biafra is not there. It's not dead. It's not dead. No. Once Yoruba nation is not dead, the Biafra too there. It's not dead. So then the Arewa too. Even they said it, but only Ransi when they want to go. Àwa náà di very well tẹ́lẹ̀. Àwa náà ṣe kí ni? Àti very well tẹ́lẹ̀. So don't worry. We will get there. It's a matter of time. It's a matter of what? It's a matter of time. Then, now with the state police, Igboho can come in. Then Gani Adam can come in. Then we have to go to the template of fashion, my big brother. Know what he said those days. And now coming to reality. To state police. Then Gani Adam will farabalẹ̀ bàṣubàṣu pọ̀jù. Ọmọdé kékeré tí ọ̀rọ̀ lárí. Olówó tó wó pipeline tó fún at everything. Gàlígàlí pọ̀jù. Ó lè báyọ̀ sùkú. But it's okay. Èèyàn gbọ́dọ̀ ní nǹkan tiẹ̀ lára. Nǹkan kan ló máa pa àyàn. But yín sìn, Ìgbòho náà ti wọlé. Láti wà ní level playing ground. So we'll see how it goes. So Yoruba nation is still very, very active. Owó ta fẹ́ náà wà mí ta tọ́jú ẹ̀ sí. The flag wà mí ta tọ́jú ẹ̀ sí. National heritage wà ti wà mí ta tọ́jú ẹ̀ sí. Then ambassador gbogbo àwọn ta fẹ́ yàn àti mọ̀gbẹ́ sí. Ṣé Yorùbá lè dájú sá? Ṣé nígbà tí dáàbì ẹ bí ẹ kò mọ̀ pé ó máa lè má rìn? Ẹ̀rọ ìyá gbogbo nǹkan tí ìyá ẹ fojú bàbá ẹ rí kò sọ fún ẹ. Tó tó bá sọ fún ẹ yunifásitì báyìí wàá máa kanra àbàdàdúró. Ṣé bó ti wọ mọ́lẹ̀ sí táìmù kan wọ́n gbé wọn lọ sí ìtura lẹ́gbẹ̀ẹ́ fọ́tù. Òdì sọ ọmọ tí ń dá dúró ọmọ tí ń dá wà secondary school to one body house àbàdàdúró. Àkọsílẹ̀ ni Yorùbá ti wà before Nigeria. Yorùbá ti wà before Nigerian nation. So don't worry, it will come to pass. Àwọn òkú wọ̀nyẹn ò sùn. Ìgbà yẹn làwọn Awólọ́wọ̀ máa lè sinmi lọ́rùn. Iná Awólọ́wọ̀ máa lè sinmi lọ́rùn. Then pa ìmọ̀jù gbogbo ọmọ yẹn lẹ́nu wá lè sinmi lọ́rùn. Wàhálà ibi ìwọ́jú ojú ìlú ojú ọkọ̀ how do you marry that? Nígbà tá a bá padà sí Yorùbá nation kò ní sí church ànílò church ànílò mọ́sálásí ànílò church mọ́. Nǹkan tó kó bá wa nígbà tá a wà nínú Nàìjíríà ni Ifá ìṣẹ̀ṣe ẹlẹ́rìí ìpín. Èèwọ̀n la máa gbé Yorùbá lé lórí. Tó bá dóyàwó níyàwó àwọn ẹ̀ ayọ̀. Tó bá jòkó sórí iṣẹ́ àyàwó níyàwó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ tó fẹ́ lọ réèpù ẹ̀ wá lẹ̀pọ̀. So dábà ti rí àwọn kan tó lé wọ̀nyí. Ọmọ èèyàn ò lé tíìmù wọ́ọ̀kì lẹ́fí lu jìbìtì lé. Nígbà tá a bá pè as governor tó fi Ògún búra. Gbàdé tó gómìnà dé ìtẹ̀fún ẹ̀sùn mú kẹ́rì tó yọ. Ọjọ́ tó ń gbé lọ báǹkì tí táyà wájú yọ tí wàá tọmọ ṣòfò dànù. Ẹni tó fẹ́ gbàgbọ́ lọ́wọ́ ní ẹ̀jẹ̀ ìfúnmẹ́lẹ̀ jẹ́ ká tó ṣe. Torí Olúwa ti dá wa láyè ara wa pé we should arrange ourselves. Ọkùnrin lè arrange ara ẹ̀, obìnrin ni ò lè arrange ara ẹ̀. Ṣé ló dé àwọn obìnrin tó bá wà ní ìkọ́sí tó ń jọkọ̀? Ó lè ní bí àwọn yìí ìsọ̀n Tokyo. Ètò bá rí bẹ́ẹ̀ fẹ́ẹ̀dì ó sọ̀rọ̀ tó wálé láti New York. Ẹni tó kàn án lè ṣe mọ́tò pọ̀pọ̀. Lọ́tọ́ ti rú sórí. Bọ̀dá wọn kùnrin lè kẹ́ lórí ìta wa. Ó lè ti ẹ̀ béèrè pé kí ló dé tí Jésù gba obìnrin sọ́mọ yìí? Ẹ ti ṣiṣẹ́ níbẹ̀. Ní Jésù náà. Bẹ́ẹ̀ kò dẹ̀ sí. Bẹ́ẹ̀ ni èṣù pàápàá kò má rí. Jésù pàápàá kò má rí. Ẹ̀rọ ni pé ìwọ ṣọ́ọ̀bì ìfẹ́. Ẹ̀rọ lórí ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. Ìgbà tí yóò ṣẹlẹ̀ ni pé èṣù ti mọ̀ pé ìwà báyé jẹ́. Kò dẹ̀ sí bó ṣe fẹ́ bímọ síbi tẹ́mọ̀ yìí náà ní ìbàjẹ́. Proverbs 16 ó ti sọ síbẹ̀. Ó ní ọ̀pọ̀ ní èrò tó wà nínú èèyàn ṣùgbọ́n tí Olúwa ní òṣèké ni. Ọ̀dẹ̀ ní kò sí bá ṣe lè fọwọ́ ṣe ẹ̀rọ
tí ẹlẹ́ṣẹ̀ lè lọ aláìjìyà. And when you look at the book of 1 King 21 from verse 16, ó ní aláti gba ọgbà Nábótì ká máa fi gbin àgbàdo ká máa fi gbin ewébẹ̀ bí wọ́n ṣe pa Nábótì nìyẹn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún jáde pé kí ló jẹ́ ní ọgbà Nábótì. Ó ní bí ajá ṣe láì jẹ Nábótì lájà máa ṣe ẹ̀jẹ̀ máa ṣe kí ni tó máa láì jẹ Jésù sọ̀rọ̀. And that's what happened. And that's what happened. So automatically lè ní ìṣòro ní bàbá ní ìṣòro ojú àdé ìrìgì mú ìwé. So máa wọ̀ rí Yorùbá nation ìṣòro. Tinubu náà ti sọ ní 1978 ní I think Concord and Sketch when Nigeria is not one nation. And Nigeria is too big to be under one nation. I don't believe in one Nigeria. I don't believe in one Nigeria. So látàrí ọ̀rọ̀ Yorùbá nation tí ẹ̀ ń sọ lọ́wọ́ arábìnrin kan fi ọ̀rọ̀ kan kéwìn lẹ́yìn ní àwọn ìwádìí tí a ti ṣe fún ìfọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ káàkiri tó ti ṣe láìpẹ́ ìkọjá. Arábìnrin náà wípé ó ní bàbá after Tinubu must have completed his second term, what will become Oduduwa nation? Tell him not to forget Oduduwa nation because he will suffer after his time. Tell bàbá not to forget Oduduwa nation. I should take us there. I wish you more massive grace, sir. Shalom. Thank you. Ìkan tó sọ yà àti ìmẹ́ni tó máa wà nígbà tí Tinubu bá parí rẹ̀ kí wọn. Torí ikú wà, a lè kú, a lè má sí mọ́. Wọ́n ní máa ṣe rárá nítorí ọ̀la. Torí ọ̀la ni ó ṣe ara rẹ̀. James 3:4-10. Then James 4:1-5. Then James 5, verse 16, 17, 18. Then Acts of the Apostles 3:1-10. Only silver and gold I do not have. Those perpetual blender and cripples that are the gate of the beautiful gate never knew they are going to walk with their leg. Then John 9 from verse 10-17. Only who killed you, only Jesus Christ. Now open your eyes. Then when you look at the book of John 6:4-10. In 18, only ìránṣẹ́ kan lè sí bẹ̀rẹ̀ méjì. Then the other one tó sọ fún wọn wípé ó ní báwo la ṣe bẹ́ bọ́ àwọn tó jòkó tó pọ̀ yìí. Then Philip wá sọ fún pé kò sí ìnáwó tó bá ṣe lè ṣe sá. Ìwé ká rìlíìsì wọn kọ́ lọ jẹ́ ń gbòòrò. Ó ní ṣùgbọ́n Olúwa ti mọ ohun tí ò ṣe. Bí a ṣe máa dá dúró padà Ọlọ́run ti mọ̀. Because ó ti wà very clear. Ìgbò fẹ́ràn Yorùbá mọ́. Pẹ̀lú ọ̀tá ń gbọ́ lẹ́nu òbí ṣe ti yẹn sè. Then Hausa ò fẹ́ràn Fúlàní mọ́ gẹ́gẹ́ bí ọ̀tá ń gbọ́ lẹ́nu Sani ní Kaduna, South Kaduna, North Kaduna. Gẹ́gẹ́ bí iṣẹ́ ibi tí El-Rufai ti ṣe bó ṣe padì only surviving Christian governor in Kaduna only over his dead body that he will finish his term. Ó tó wá pa general kan mọ́ wọ́n gbé kílẹ̀ ní wọn jet yẹn wálẹ̀. Lọ́kí ló ń gbẹ̀yìn El-Rufai náà ń sìn. El-Rufai máa sùn tí ò ní jí ni o. Ẹ máa lọ Gumi rántí nǹkan tó pa sínú ẹ̀rọ rẹ̀. Ó ṣe dáàbò ìtàn. Ó ní he will never live in this country to see a Christian govern Nigeria after 7 days of Sokochi. Ẹlẹ́bìrì ẹ̀mí. Kò tí ì tásìkò. Ṣé Donald Trump? Ṣé dáná ẹ̀fẹ́ Donald Trump? Ṣé ló ń padà wò? Ṣé ó wà ní òwà? Ní ìsìnkú máa di June, July, August, báwo bí wọ́n ṣe máa dáwọ́ tí wọ́n ti kó kúrò Nàìjíríà. Wọ́n máa fọ́ọ̀sì àwọn tó kó lọ yẹn lọ. Ó máa kan Àtíkù, ó máa kan Buhari, àbí Ọbásanjọ́, ó máa kan àwọn èèyàn. Líìsì máa tó jáde ń sìn, àwọn tó kó lọ sí torí Donald Trump máa fún Ọbásanjọ́ Tinubu ní direction. Pé wọ́n fọ́ọ̀sì máa kọ́ wá sáìn kó yẹn lè padà sápò Nàìjíríà. Tẹ̀lé yín sì pé wíwé. Only 106 house, 106 house. You are London, UK. UK alone. Under the tutelage of the Emir of Kano. Àwọn bàbá àṣàrẹ wọn nìyẹn. Láti báyé Akínbọ́lá jẹ́. Ṣé Akínbọ́lá láyé ẹ̀ bàjẹ́ sí? So that is what the Lord said. Àwa àti gbọ́ ọ̀rọ̀ tipẹ́tipẹ́ pé Jésù ń bọ̀, Jésù ń bọ̀ is coming. And to people of today, ṣé Jésù ń bọ̀ ní bóyá? Mo sọ ọ̀rẹ́ kan pé
àwọn pẹ́sọ̀ burúkú tó ń bèrè mi àfikọ́ náà tì mí lẹ́yìn nínú ìgbésẹ̀. torí ìwé kan sọ pé Jésù òun wá wọn kó báyìí tó ló wá rèé òní kan sọ bẹ́ẹ̀ o. wòlíì yẹn lè ní ìṣòro ìdílé ó lè ní ìkùn ìdílé àbíkọ́ ti tírìtì ẹ̀fọ́ tẹ́lẹ̀ rí tí ò lo oògùn ẹ̀ mọ́ sẹ́ Jésù máa padà wá Jésù ń bọ̀ out of the apostle 1-2-3 only as you see me going so I will come back again me and my father for the judgment John 15 John 16 John 14 ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ yóò ṣe kíni yóò yè ó wá parí iṣẹ́ ni ó padà bọ̀ wọ́n ló ti jòkó lọ́wọ́ ọ̀tún bàbá rẹ̀ lọ́tọ́ ti gbàdúrà fún wa náà kó tó lọ in John and Luke 23 from verse 41 to the end he said ó ní bàbá dáríjì àwọn wọ̀nyí torí wọn mọ ohun tí wọ́n ṣe then when you look at John 24 and Luke 24 from verse 10 ó lẹ́yìn ẹ̀ ò sí ìlú rìn kẹ́tọ́ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ nígboro ní Jésù tí ẹ pa ó ṣe kí ni ó ti jíǹde so ayé ìbálágbára lórí ẹ̀ tó bá fẹ́ kó jíǹde tó ti jíǹde so nothing to panic and nothing to it's coming to people today. yes sir. wọ́n ní gbàgbọ́ yẹn ṣá. àwọn náà ò bá bàbá yes àwọn náà ò bá bàbá wọn gbọ́dọ̀ bí tó ti máa bọ̀rọ̀ Jésù bọ̀ ṣe bí àwọn tí wọ́n ti dé kò ń sìn wọ́n láwọn jẹ́ ń sí ṣé jẹ́ ń sí lọ́dọ̀ dá ọmọ wọ̀nyí oníbọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ ṣé ọjọ́ orí ẹ̀ náà lè gbé so ẹ̀bẹ̀ wa ọmọ yín sọ mọ̀ pé kùtùkùtù sí ẹgbẹ́ ìdí bí ẹni tó ní mental problem ẹ̀wà ni jẹ́ ń sí so automatically Jésù máa wá o oní àṣewò lọ́sọ̀ọ́nà ọmọ rẹ̀ pé Ọlọ́run kò sí so when you look at Isaiah 14 and Psalm 14 and Psalm 23 only the Lord is my shepherd I shall not want then he now said again in the book of Matthew 6 and Matthew 2 then in Matthew 2 wọ́n ní ìkan tó bá ti sọ ẹ ṣe and he change the water to wine so Jesus will come again. ní kálá yìí ṣáàbà tí èlì kí n yẹ kú ní ọmọ ṣùgbọ́n ṣáàbà. when you look at 1 Timothy 1 tó bá kàdé rẹ̀ ó ní òfin dára tí a bá lè ṣe ó lè ní mo dá apá bàbá èmi ni mo dá apá iye ó lè ní mo dá àwọn tó ń ta ènìyàn as business bíbélì ló sọ wọ́n ta Jésù tó wọ́n bá tó yá àwọn ńláńlá náà ta wọ́n ta Jósẹ́fù. ẹ̀yin yẹn wá ohun tí mo mú wá fún wa lórí ọ̀rọ̀ tí bàbá wa Professor Dípẹ̀tàn Michael Dípẹ̀tàn sọ òun náà lẹ ti gbọ́ yẹn ẹ ṣé gan ni tí ẹ bá wa farabalẹ̀ gbọ́ ohun tá a tún mú wá fún yín ìdìbò mo wá gbà lọ́dọ̀ fún yín pé lágbára Elédùmarè ojú tẹ̀ fún ojú náà nìfọ̀ bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ wa ìdí náà ní èdè ọwọ́ tẹ̀ ń bá wa pín ètò yìí tó fi lọ dáadáa ẹni fọ́nà gbọ́mọ ṣe o mo kí gbogbo ẹni lólùfẹ́ BME TV show pé Ọlọ́run Elédùmarè kò ní fẹ́yìn náà lẹ̀ bẹ́ẹ̀ ti fi mí lẹ̀ Ọlọ́run ní fẹ́yìn náà lẹ̀ bẹ́ẹ̀ ni owó tẹ̀ ń bí tẹ̀ ti mú owó tẹ̀ fi ra dátà tẹ̀ fi ń wo ètò mi lóòrèkóòrè ìgbà náà ní wọbẹ̀ o torí pé àbòdín tó lókun àbòdín tó lọ́sà àpò sáàsà mọ̀ wá kì í gbẹ àpòyàn ní gbẹ sówó o mo mọ̀ lóore o mo yìí àti ṣètì ẹ o bí mo ti ń ṣe ètò náà gbà mo mọ̀ pé ó lè kù díẹ̀ káàtó lójú yín àmọ́ ìfẹ́ tẹ́ ní sí ìran Yorùbá àti ìfẹ́ tẹ́ ní sí èmi ọmọ yín òun náà ni ẹ̀mí bá mi wò ṣẹ̀dígbọ́ bẹ́ẹ̀ ṣe wá nífẹ̀ẹ́ mi Elédùmarè kò nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ṣẹ̀dígbọ́ yóò dúpẹ́ nífẹ̀ẹ́ yín náà ju bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi lọ láṣẹ Èdùmàrè ọkọ̀ tèmi padà BME láìtàn tó wé mọ̀ sí BME TV show òun ló kí gbogbo wa o yóò túbà yóò túṣẹ ìrù wa láṣẹ Èdùmàrè ẹ ṣé.